Ẹ káàbọ̀ sí ààfin ọ̀rọ̀ gbọ́n. Abala òwe Yorùbá òun la wà. Òwe wa tòní. Àdàbà ń pògèdè bíi pé ẹyẹlé ò gbọ́. Ẹyẹlé gbọ́, títìrẹ ló ń tire. A máa ń lo òwe yìí nígbà tí ènìyàn méjì bá ní gbólóhùn asọ̀. Tí ẹnìkan bá wá ń sọ̀rọ̀ tí ẹnìkejì ò sì dá lóhùn, tàbí tí ẹnìkejì ń ṣe gbígbọ́ tó fi ń ṣe aláìgbọ́ tí kò fún onítọ̀hún lésì, òun ni wọ́n máa ń sọ pé àdàbà ń pògèdè bíi pé ẹyẹlé ò gbọ́. Ẹyẹlé kúkú gbọ́, títìrẹ ló ń tire. Ìtumọ̀ òwe yìí ni pé ká fi gbígbọ́ ṣe aláìgbọ́ nígbà tí aáwọ̀ bá wáyé láàrin èèyàn méjì. Ẹ ṣeun, ìlú ọ̀rọ̀ gbọ́n la wà tí ẹ ti ń gbọ́ wa. Ọ̀rọ̀ Gbọ́n YouTube channel, ibi tá ti ń gbádùn ara wa.